láti máa fi ògo fún orúkọ Olúwa, ohun rere láti máa fi yìn fún orúkọ rẹ̀ mímọ́. A gbé Ọlọ́run ga fún ìbápàdé rẹ̀ lójoojúmọ́ fún ayé wa. A ní pàápàá jùlọ lórí ẹ̀kọ́ yìí tí ó parí tá a pè ní kì í ṣe nípa ipá tàbí nípa agbára. Ó arìnrìn àjò náà fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. A dúpẹ́ àwọn ẹ̀kọ́ tí a dídì mú níbẹ̀. Mo gbàdúrà wípé ìjọba Kristi yóò jẹ́ tiwa. Kristi yóò fi ìtẹ́ rẹ̀ kalẹ̀ nínú ayé wa, nínú ẹbí wa, nínú iṣẹ́ wa. Kristi agbára rẹ̀ àti orúkọ rẹ̀ yóò sì yìn rẹ̀ lógo nínú ayé wa lórúkọ Jésù. Ní àkókò yìí a tún fẹ́ lọ sínú ẹ̀kọ́ míì tí yóò tún gbà nínú ìrìn àjò oṣù méjì àbí jù bẹ́ẹ̀ lọ. Torí bá ti ra ń gbé sí láti ra ń fi ránṣẹ́ sí wa ṣẹ́kúṣẹ́kú kí a lè bá ṣàṣà lórí ẹ̀, kí a lè bá wo ibi tí àtúnṣe wà àti ìlérí Ọlọ́run fún ayé wa. Ọlọ́run sì tẹ̀wá síwájú nífẹ̀ẹ́ rẹ̀ lórúkọ Jésù. Eégún èṣù àtọ̀run àpáàdì kò ní borí wa lórúkọ Jésù Kristi Olúwa wa. À ń gbéyẹ̀wò nínú ìgbà tí a lọ sínú ẹsẹ̀ Bíbélì ìwé Onídàájọ́ orí 7 ẹsẹ̀ 13, orí 7 ẹsẹ̀ 13. À ń sọ nípa àkàrà bálì, àkàrà ìbálì. Now àkàrà bálì tá à ń sọ nípa rẹ̀ yìí sọ nípa bí Ọlọ́run ṣe gbára Gídíọ́nì fún ogun Mídíánì. Kì í ṣe gbígbára wọn dì fún ogun Mídíánì nìkan, ṣùgbọ́n bí a ṣe lè gbára wa dì fún ọmọ ogun Kristi. Ó ní tí a fẹ́ fàyọ nínú nǹkan yìí, àkàrà bálì. Nígbà tá à ń sọ nípa àkàrà bálì, bálì tá à ń sọ nípa rẹ̀ yìí, oríṣiríṣi àwọn bálì kò sí ní eré àtọ̀dọ̀ tí wọ́n ń bí. Níta fi lè rò pé kí ni bálì, bẹ́ẹ̀ tá lè fi wé ráìsì, ẹ̀wà, àgbàdo, ọkà bàbà, báwọn náà ṣe máa ń gbìn lọ́hùn nìyẹn. Bálì tá à ń sọ nípa rẹ̀ yóò jẹ́ nínú àwọn nǹkan tí tẹ́ ẹ bá dànù kò lè dùn yín púpọ̀. Torí oúnjẹ tí gbogbo yẹn mọ̀, ẹ mọ̀ pé ẹ̀wà nísìnyí a lè pè ní pé kọ́mọ̀. Àgbà ẹ̀wà nísìnyí, ẹ̀wà ni máa ń wọ́n ju gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ̀wà, ráìsì, àgbàdo, ọkà bàbà, gbogbo ẹ̀ sí wọn lọ nìyẹn. Èyí tó wá wọ́n jù nù rẹ̀, òun kọ́ ni nǹkan yìí. Èyí tó lẹ́sì jù nù rẹ̀, tó wà mọ́ ń ṣẹ́, tó wà the least, tí ò wọ́n pàápàá. Tó jẹ́ pé ọmọdé, àgbàlagbà, tálákà wọ́n ní àǹfààní sí ńlá pè ní bálì yìí. Kí ló dé tọ́lọ́run fi wá lo àlá bálì láti fi wé Gídíọ́nì àtogun tó fẹ́ jà? Ẹ jẹ́ ká ka Onídàájọ́ orí 7 ẹsẹ̀ 13. Ó ní nígbà náà Gídíọ́nì sì dé, sì kíyèsí ọkùnrin kan ń rọ̀ àlá fún ẹnìkejì rẹ̀. Ó sì wí pé kíyèsí èmi lá àlá kan, sì wò àkàrà ọkà bálì kan ṣubú sí ibùdó Mídíánì, ó sì bọ́ sínú àgọ́ wọn. Ó sì kọlù ú tó bẹ́ẹ̀ tí ó fi ṣubú, ó sì dojú rẹ̀ dé àgọ́ náà, sì ṣubú ọkà àkàrà bálì. Ìbéèrè ni pé kí ló jẹ́ tó fi ju ọkà àkàrà bálì? Náà ká bá fẹ́ fi wé bí Ọlọ́run ti ń pe àwọn èèyàn tiẹ̀, àwọn ọmọ ogun tiẹ̀, ni ó fi yé wa tó fi lu ọkà àkàrà bálì nínú àlá tó fi hàn ìránṣẹ́ tó ń lálàá àti àwọn tó túmọ̀ àlá yìí. A rí pé nínú bá a ṣe máa ń prepare ara wa fún nǹkan, ó máa ń yàtọ̀ sí bí Ọlọ́run ti máa ń prepare àwọn èèyàn tiẹ̀. Lọ́pọ̀ ìgbà tí a bá fẹ́ gbáradì fún iṣẹ́ ìránṣẹ́, a rí pé a ní kí wọ́n gba pastor school lọ, a ní kí wọ́n gba kọ́lọ̀ka theology. Ẹni tó dáa púpọ̀ ni, tó sì yẹ kí gbogbo àwa tí ó jẹ́ ìránṣẹ́ tí a bá láǹfààní sí ká lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ mọ̀ pé tí a bá gba theology tán, tá a bá enroll nínú school ẹ̀mí mímọ́, sọ pé èèyàn lè fail pẹ̀lú theology rẹ̀. Torí method tí wọ́n kọ́ wa ní theology ó yàtọ̀ sí method ẹ̀mí mímọ́. Torí tẹ́ bá wo method Ọlọ́run gbé kalẹ̀ fún ìpalẹ̀ àwọn ọmọ Gídíọ́nì àtàwọn ọmọ tí nígbà tí èèyàn bá gbé 32,000 tó wá jẹ́ 300,000 300 èèyàn lọ́wọ́ lọ 32,000 ó wá di 32,000 èèyàn tó wá kù 300 tó lọ sógun. Ṣé mọ̀ pé rétíò yẹn lágbára púpọ̀? Ìyẹn ni pé nígbà tó bẹ̀rẹ̀ sí prepare wọn, nígbà tó bẹ̀rẹ̀ sí fúyé wọn, tó bẹ̀rẹ̀ sí prepare wọn, wọ́n já 32,000 wá kù 300 èèyàn 32,000 ó wá kù 300. Bẹ́ẹ̀ náà lórí nínú bọ́lọ̀ ṣe ń prepare àwọn ọmọ ogun lónìí yìí. Torí pé bọ́lọ̀ ṣe ń prepare àwọn ọmọ ogun lónìí kó tó pé yóò ràn wá jáde, ó yàtọ̀ sí báwọn èèyàn ti máa ń prepare. Àyàn pé ẹ lọ kàwé, ẹ lọ sí school, bí school ti dáa tó,
táwọn náà ti ṣe díẹ̀ ń bẹ̀ pọ̀ lọ́bẹ̀ Ọlọ́run ṣùgbọ́n láàbá wà ẹ̀rọ ní sukú ẹ̀mí mímọ́ theology ò lè gbé alọ́ kankan theology ò lè ẹgbọ́n pásítọ̀ sọ ni ó ní ọ̀rọ̀ òun ṣe ọ̀rọ̀ ọgbọ́n ènìyàn tá a máa fi yíyan padà bí ó ṣe nù iṣẹ́ agbára Ọlọ́run àti ẹ̀mí mímọ́ kì í sọ̀rọ̀ tọ́jẹ́ pé táyà tí wọ́n mọ̀ gbàgà sókè ní sọ́ọ́ tí wọ́n mọ̀ ṣẹ̀ṣẹ̀ gbẹgbẹgbẹgbẹ tí ó dẹ̀ mú nǹkan kan tí ó mú ìpadà kankan báyé wọn kọ̀rọ̀ táwọn fi wúyàn lórí kọ́ nígbà tí sì fi sọ̀rọ̀ bíbélì ní àwọn yẹn payín kéke ọ̀rọ̀ kí ló sọ mo wá gbogbo wàásù rẹ̀ gangan náà nísìnyí àwọn nǹkan tàn àwọn nǹkan ọ̀ràn ni ṣùgbọ́n nígbà tí agbára ẹ̀mí máa ń bẹ nínú rẹ̀ agbára ẹ̀mí máa wọnú ọ̀rọ̀ yẹn lọ strategy Ọlọ́run fún ọ strategy ẹ̀mí máa ló fi wàásù ọ̀rọ̀ náà àrí bí ọba dàbẹ̀ pé gbogbo níta ń wàásù lónìí nípa agbára ẹ̀mí máa ni ó yẹ kí ìpadà kó pọ̀ jù báyìí lọ nínú ìjọ kó pọ̀ jù báyìí lọ láwùjọ wa kó pọ̀ jù báyìí lọ nínú ẹbí ṣùgbọ́n bóyá tá a kọ́ ní sẹ́mínárì bóyá tá a kọ́ ní theology ńlá fi ń kọ́ ara wa tí ò bá ságbá ẹ̀ máa ń bẹ̀ kò lè patata kò lè yí esese padà àfi ká gba ẹ̀ máa kò kàn tó ìpalẹ̀mọ́ yìí àbí gbáradì yìí ó wá gba iye nǹkan àkọ́kọ́ ẹni tí Ọlọ́run ó lò ní gbangba ìkọ̀kọ̀ ló ti prepare rẹ̀ kó tó pé yóò fi hàn fáyé aṣọ nípa Jọ́ọ̀nù títí di ìgbà ìfihàn rẹ̀ aṣọ nípa Jésù títí di ìgbà ìfihàn rẹ̀ so líkọ́ lọ́fún ló ti prepare wọn ó dàbí fọ́tò ní ìsinyìí tá a bá rí tó hàn kedere nínú òkùnkùn láti prepare rẹ̀ bí Ọlọ́run ti máa ń ṣe preparation fáwọn tó jẹ tiẹ̀ nìyẹn ṣé bá wo bí wọ́n ti máa ń prepare báàlì ọkà báàlì yìí ẹni pé ó dàbí àtà máa ń ṣe ọkà bàbá wa àbí ráìsì wa yá bá wo ohun tí ìwé Àìsáyà chapter 24 sọ ìwé Àìsáyà 28 láti ẹsẹ̀ 24 sí 28 kan náà Isaïe 28 Àìsáyà chapter 28 ó ń sọ nípa bí wọ́n ṣe máa ń prepare àwọn ọkà báàlì àbí ọkà wheat omi wà tó yẹ pé ẹsẹ̀ wọn ìtẹ́ omi wà tó pé kùmọ̀ wọn yọtí omi wà tó yẹ pé wọ́n gun bí odó ni omi wà tó yẹ pé wọ́n dà sínú ẹ̀rọ ni so ìyẹn ni pé nígbà bá dábàá nǹkan wọ́n yọ pàǹtí kù mbẹ́ wọ́n yọ èèpò kù mbẹ́ èyí tó wá jẹ́ original bẹ̀rẹ̀ nísìnyí wọ́n wá dà àwọn tó bọ omi nígbà bọ omi táwọn tó lọ nígbà bá lọ tán kó tó pé wọ́n bẹ̀rẹ̀ sí tó gbókùtà lé kó tó pé wọ́n ó dín ara ní Olúwa láti jẹ́ ọmọ ogun Kristi kì í ṣe nǹkan tá a kàn he lójú ọ̀nà kì í ṣe nǹkan tá a kàn he lẹ́bàá ọ̀nà kì í ṣe nǹkan ọ̀rọ̀ ẹnu ẹgbọ́n tí Jóòbù sọ ní Jóòbù orí oníméjì ẹsẹ̀ méjìlá ni ó ní ṣe mo wá jẹ́ òkun ni àbí erin mi lókun tó fi jẹ́ pé ìṣọ́ ó gbé tì mí tó fi jẹ́ pé ìṣọ́ sáwà lórí mi gbogbo ọjọ́ tẹ́ bá wo tá a fi báàlì ọkọ̀ àkàrà báàlì ṣe ìtura kínní ó ń bẹ́nu ìwé onídàájọ́ orí 6 ẹsẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún onídàájọ́ orí 6 ó ní ó sì wí fún un pé yé Olúwa mi ọ̀nà wo lè mẹ́sù gba Ísírẹ́lì là kíyèsí tálákà ní ìdílé mi ní Mánásè èmi ló sì jẹ́ ẹni ìkẹyìn nílé bàbá mi tó ìwé máa sọ fún àánú ìwé Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ mẹ́rìndínlọ́gbọ̀n 1 Corinthians 1:26 ó ní ẹ wo ìpè yín ẹ̀yin ará mélòó nù yín lọ́jọ́ lọ́gbọ́n mélòó nù yín lọ́jọ́ pé ìwé tá a kà láti gbà yín mélòó nù yín lọ́jọ́ pé olówó láti pè yín Jésù gangan ẹni tó yẹ kó gbálé olówó wá ngbọ̀lá bí sí inú kùjẹ́ ẹran òtẹ́ ògbà láàyè yẹ lágbẹ́ran náà bí sí òun ló sì jẹ gbogbo orí fún gbogbo ayé lónìí yìí òun ló yẹ pé bẹ́ẹ̀ kan ọba jẹ́ wọlé lónìí Olúwa rẹ̀ dáná so ó ní ká wá wo pé wá ara ní Olúwa àwọn míì lè ṣe nǹkan yìí gbọ́n wò lè ṣeun báyé ṣe ń ṣe lónìí báyé ṣe ń dírẹ́sì lónìí ìgbé ayé tọ́pọ̀lọpọ̀ ń gbé lónìí yìí àwọn èèyàn lè ṣe ìkòjé yí ọmọ ogun Kristi nílò ọ̀pọ̀lọpọ̀ fi lè ẹ̀rọ òun ọmọ ogun yẹn wọ́n ń wàásù wọ́n ń jóṣìṣẹ́ wọ́n ń ṣe evangelism wọ́n ń sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn sọ ọmọ ogun Kristi àwọn ọmọ ogun tí ẹ̀tùbẹ́yẹn fúngbà ìkẹyìn yìí àtúmọ̀ sàlàyé ẹ̀ ní lọ́jọ́ láìpẹ́ kò sí inú kọ́ńtẹ́ǹtì yìí tó torí náà bọ́pọ̀lọpọ̀ bá ń ṣe tẹ́ ń jẹ tẹ́ ń mu tẹ́ ń fi sára tẹ́ ń lò á lè ṣe bẹ́ẹ̀ sáà ṣe tá àti yí padà sáà ṣe tá àti gbégbé ayé tó yàtọ̀ so nígbà tí a bá ń kà wọ́n sáà kà wọ́n mọ́ orúkọ àwọn ọmọ ogun Kristi Ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ yóò sì ràn kankan lọ́wọ́ ògbọ́n yóò hàn láyé wa sọ fún Ọlọ́run Olúwa mo yọ̀ǹda gbogbo ẹ̀ fún ọ gba ayé mi ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín.